Gbajúgbajà olórin fújì lórílẹ̀‐èdè yìí òun náà ni a wà pẹ̀lú wọn ní sàtàwà yìí. Àwọn náà ni Kiki Bright, ojúlówó ọmọ fújì, brain box of music, àbí tí mo gbà ọ̀dọ̀ wọn náà ni a wà. Aláàjì ká tó wọlé ẹ bá forí wọlé. Adékúnlé gbogbo nǹkan máa nígbà, Òkìkí gbogbo nǹkan lásìkò. Àwọn kan ti ń lówó káwọn kan tó ní, bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kan ti ń lọ́lá káwọn kan tó ní o. Àwọn kan ti lò gbà sẹ́yìn káwọn kan tó dé. Ìgbà tásìkò tẹ́rí yẹn kò dẹ̀ lọ títí. Ìgbà tẹ́mi bá lọ àsìkò tí wọ́n bá lọ òun ló ń bọ̀ wá di ìtàn tí ó ní tán. Má gbàgbé o, àwọn kan ti lò gbà sẹ́yìn ìtàn ṣì ń bẹ láyé o, táyé ò rántí wọn mọ́. Alágbára tó ló gbà lọ́wọ́ ẹ sọ fún wọn o wípé lálá tó lọ sókè ó sì máa wálẹ̀, kò sóhun tí ó ní rẹ̀ láyé. Bẹ́ẹ̀ni kò sóhun tí ó ní rẹ̀. Ìwọ lòkìkí àwọn kan lọ́wọ́lọ́wọ́, ìwọ lọmọdé fẹ́rí làgbà fẹ́rí. Ọjà ìrọ̀rí jìnlẹ̀ kò máa yẹ o wípé lálá tó lọ sókè ó sì máa wálẹ̀, kò sóhun tí ó ní rẹ̀ láyé ń bí. Wáàsí ni orin tí òkè fi wọlé fún ẹni tó bá ní etí tó dẹ̀ ń gbọ́ràn dáadáa. Bàbá lẹ́nu ọjọ́ mẹ́ta agboolé fújì ó ń mì lògbòlògbò lẹ́nu àná sí nìsá ó ń mì. Jẹ́ pé bí olúkálukú ń jáde onígbà tí wá ẹlẹ́yìn tí wá olúkálukú ń sọ ohun tán mọ̀ àti ìhà tí wọ́n kọ sí ohun tó ń lọ nígboro. Òun náà ni ìfọ̀rọ̀wérọ̀ tí ambassador Alhaji Sulaiman Adio Atayẹwẹ akilẹ̀ fújì ètú fújì bàbá olóyè tí wọ́n ṣe pẹ̀lú ọkùnrin oníròyìn orí afẹ́fẹ́ yẹn Agbálẹ́tù. Nínú ìfọ̀rọ̀wérọ̀ yẹn ni Atayẹwẹ wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan tó taba Alhaji Pasuma Pasuma. Ọ̀rọ̀ yẹn náà tún taba Alhaji Saheed Òṣùpá Akóredé ọmọ ńlá. Mọ̀ pé gẹ́gẹ́ bí olórin, gẹ́gẹ́ bí ojúlówó ọmọ nínú agboolé orin àti ẹni tí ó mọ bí a ṣe ń lo ẹ̀rọ ayélujára, ẹ máa ti mọ̀ nǹkan tí mo ń sọ yìí àbí tí a fẹ́ parọ́. Ojú wo lẹ fi wò? Ṣé rí ju gbogbo ẹ̀ lọ ká máa dúpẹ́ fọ́lọ́run, ká máa dúpẹ́ fọ́lọ́run torí wípé mo kí gbogbo àwọn tó jẹ́ àgbààgbà nídìí iṣẹ́ orin. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ torí ilé Dr. Sikiru Ayinde Barrister àti General Kọ́láwọlé Àyìnlá Kollington àti King Wasiu Ayinde, olórí ọmọọba, bàbá mo kí yín o. Àwọn làbá kí torí ká ní wípé kì í ṣe pé àwọn tẹ̀síwájú nídìí iṣẹ́ fújì, ó ṣeé ṣe kí fújì ká má gbọ́mọ. Wọ́n mú oríṣiríṣi wá, àwọn Pasuma, Òṣùpá, àwọn ọ̀gá wa tó wà wájú, Màláíkà, Akilẹ̀ One, Àdìó Atawẹ́wẹ́, àwọn bàbá wa Rashidi Ayinde Mèrègè, bàbá mi Àrẹsà Ṣínà Àkànní ìbàforin o, bàbá mi Àkàndé Òbésèré, ọmọ Rápálá, Ṣẹ̀fíù Àlàó, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Màláíkà, Rẹ̀mí Àlùkò, Táyé Kọ́rẹ́nsì, kódà tó fi dórí Ṣáńkó. Ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ wọn ni. Àwọn tí mo kà sílẹ̀ lọ yìí for me kì í ṣe wípé bóyá wọ́n ti bẹ̀rẹ̀ orin síwájú ọ̀pọ̀lọpọ̀ olórin tí ò lórúkọ lẹ́nu, ṣùgbọ́n ní iṣẹ́ music especially Fuji music mo wò ó wípé wọn ò fi bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin wọn ò fi kà. Tó bá ṣe yára blow sí òun ni wọ́n kà. Àwọn kan wà wọ́n ti ń kọrin for 40 years táyé òde gbọ́ wọn ti now, wọn ò dẹ̀ fi iṣẹ́ ilẹ̀ ti now. Tí ẹ bá blow lọ́la Ṣáńkó máa sọ pé lẹ́yìn òun ló jáde normal torí wọ́n ti mọ Ṣáńkó before káyé tó mọ̀. Ṣé wá rí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ nípa interview yẹn mo wò ó from A to Z. Ojú tèmi kàn fi wò ni wípé Alhaji Sulaiman Adio Atayẹwẹ ìgbà tí wọ́n béèrè nínú interview wọn ní kó má parọ́. Èmi o tí
yẹn bá ti sọ fún mi pé wàhálà òótọ́ lòún sọ èmi gbà pé òótọ́ ló sọ gbogbo nǹkan tó sọ yẹn mo gbà pé òótọ́ ó kàn jẹ́ wípé tí àwọn ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ àwọn ọ̀gá wa tí wọ́n bá wí gbogbo àwọn táwọn sọ yẹ ọ̀gá wa ní gbogbo wọn o àwọn ò lẹ́nu ọ̀rọ̀ níbi táwọn bá wà o kọ́lọ̀ ń gbé àwa náà kó gbé wa ga kó gbé wa sókè àwọn tó jẹ́ ti King Dr. Saheed Òṣùpá tó bá gbọ́ àwọn Daifans wà àwọn Daifans yẹn tí wọ́n bá gbọ́ bàbá wọn ò lè lẹ́ẹ̀kẹ́ Alhaji Suleiman Àdìó Atawẹ́wẹ́ torí pé Daifans